ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ mọ̀ wọ́kú bẹ́ẹ̀. Ṣèyí Mákindé ti bá gbogbo wa ó ti gbalé wọ́n ti wọlé wa ọ̀rẹ́ mi tí ẹjọ́ wọlé wa ti kú ó ti kú ó sàárẹ̀ kú ni. Ṣèyí Mákindé ò lọ ṣọlọ́wọ́ ṣèdájọ́ rẹ̀ ọmọ kó àlówó àlágbára ànípò àléèyàn àmọ̀yàn ó wá mú gbogbo agbára tó ní àtìpó àti agbára tó ní òfin wó gbogbo ilé wa. Ṣèyí Mákindé ìwọ ló pọ̀rẹ́ mi ìwọ ló pàjíkẹ́ kọsọ́kọ̀ kò sẹ́ni kankan àdàgbé àdàfà ní ilé tó tún gbójúlé ẹ tó ìdẹ́mi náà gbójúlé ẹwé mi náà dá láríkà mú rí ìka ni mo ní kókó ìrì gbígbé ilé ẹbí ilé ara mo ń tọ́ ká ọ̀rẹ́ mi ti kú ó ti kú. Ṣèyí Mákindé ìwọ ló pa bó ti wù kó lágbára tó Ọlọ́run ó ṣèdájọ́ rẹ o bó ti wù kó mọ èèyàn tó àdàbí tí èèbá sọ lọ́dọ̀ lókù kọ́ ọmọ ọwọ́ ẹnu àgbo bí èèbá sọ lọ́dọ̀ lókù ẹ̀wọ̀n lè wá ẹ̀fọn ní nǹkan kan ẹ̀bọ̀ wá hó àmọ́dáláríkà. Ṣèyí ìwọ ló pàjíkẹ́ ìwọ ló pọ̀rẹ́ mi. Ṣèyí ọmọ Mákindé ọmọ ẹ̀gbọ́n Fáyíká ní ọ̀dájú ni ọ́ wọ́n gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá ti ń wo fídíò yìí ẹ bá mi sí ààrẹ ní ìwọ tí wọn náà ò ní dẹrù rẹ rònà tọmọ rí ò ní dọmọ ọlọ́mọ bá ń sí ààrẹ tẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ rẹ bá ń sí ààrẹ. Ìwọ tó bá mi sí fídíò yìí ọmọ ní sọkàn ogun tí mo kábí àmọ́ jára rẹ̀ òwò kò mọ̀ ní jà ọ́ ogun tí mo kábí àmọ́ ya sọmọ rẹ̀ lọ́rùn kò ní jà ọ́. Ìjọba mi sí fídíò ìkótì ẹ̀dọ́dọ̀ Ṣèyí Mákindé kọ́ wá gbé mi náà kọ́ wá gbé mi èmi mo bá sọ̀rọ̀ ní Bádékù lọ́jọ́ sí kó gbé mi nígbà táwọn Flash FM wá èmi ni mo sọ̀rọ̀ lórí rédíò kọ́ wá gbé mi Ṣèyí ti pàjí kí ó ti pàyà Abíọ́dún kò sọ́kọ kò sẹ́ni kankan bá a ṣe bí ọ tó ọgbà púpọ̀ ọgbà gúngùn Ọlọ́run ṣèdájọ́ rẹ̀.